máa sọ pé Sharia is only meant for the Muslims. Irọ́ lásán ni. It's a way bí ẹ̀sìn Islam ẹ̀sìn irọ́ ni. Everything nípa Islam ẹ̀tànjẹ ni. Ẹ̀tànjẹ náà fi gbé wọlé. Ẹ̀tànjẹ náà fi ń tan àwọn èèyàn wá sínú ẹ̀. So gbogbo nǹkan tó wà nínú ẹ̀ irọ́ ni. Ẹ̀tànjẹ ni wípé Allah òun ni Ọlọ́run, irọ́ ni Allah ò kì í ṣe Ọlọ́run. Ẹ̀tànjẹ ni pé Muhammadu òjíṣẹ́ Ọlọ́run ni, irọ́ ni Muhammadu kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ẹ̀tànjẹ ni pé Quran ọ̀rọ̀ Allah ni, irọ́ ni ọ̀rọ̀ Allah kọ́. Làkọ́mdé nìkan ṣẹ̀sìn jẹ́ kí n ṣe tèmi, ẹ̀tànjẹ lásán ni. It's a way to kán lè fi penetrate, kán lè fi pọ̀ ní àárín wa, òun ni wọ́n fi ń ṣe gbogbo àwọn nǹkan yẹn. So tí gbogbo wa bá wá lajúlẹ̀ ta kọ̀ tí a sọ̀rọ̀ tí a lè ti gba àwọn èèyàn wa tó jẹ́ mùsùlùmí káyé ti kó wọn kúrò nínú ẹ̀sìn burúkú yìí, ẹgbẹ́ òkùnkùn yìí, kí ni nǹkan tí ó máa ṣẹlẹ̀ gangan tó bá ti wá bẹ̀rẹ̀ sí lo Sharia? So mo fẹ́ sáré gbé Sharia jáde, ẹ fún mi ní ìṣẹ́jú kan kí n gbé Sharia jáde. So àáka Sharia yẹn a lè rí pé nǹkan tá à ń ṣe yìí gbogbo wa, iṣẹ́ gbogbo wa ni o, gbogbo wa gbọ́dọ̀ ṣe ni. Ìdí ni pé tí a ò bá ṣe àwọn àgbà ní ó ń bọ̀ àwọn là ń dẹ̀dẹ̀. Tí a ò bá ṣe tẹ́ ẹ bá lọ gọra yín, tẹ́ ẹ jẹ́ tí kí wọ́n lọ gbé Sharia wọlé, tí ẹ tètè lahùn sókè pé a fẹ́ Sharia o. Mùsùlùmí tó bá sọ pé òun fẹ́ Sharia ó kéré. Ṣebí Sharia sì wà nílẹ̀ Haúsá, ó wà ní Afghanistan. Mùsùlùmí dẹ̀dẹ̀ ọ̀rẹ́ mùsùlùmí, wọ́n lè lọ síbẹ̀ kán lọ máa gbé bẹ̀, free visa ni, wọ́n á máa tọ́jú wọn, ọ̀fẹ́ náà máa jẹun. So mùsùlùmí náà ọ̀rẹ́ mùsùlùmí, àwa ò fẹ́ Sharia torí wípé ilẹ̀ tọ̀dọ̀ tiwa, ilẹ̀ Yorùbá, ilẹ̀ ẹlẹ́bọ ni, kò kí ń ṣe ilẹ̀ Sharia, kò ń ṣe ilẹ̀ mùsùlùmí. So a máa wá ka àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sí ìwọ tí o kì í ṣe mùsùlùmí tí o bá lọ fààyè gba Sharia. Torí gbogbo yìí báyìí nǹkan tá à ń sọ yìí àjọṣe gbogbo wa ni o. Gbogbo ẹni tó bá ti gbọ́ kó sọ fẹ́ni tí ò tí gbọ́, kó nílé kó gbọ́ kó sọ fún toko. So ẹ kí a ṣàlàyé káwọn nǹkan tí ó wà nù Sharia. Wọ́n ní official penalty in Islam, Sharia law. Olówó èkó dà. So official penalty in Islam, Sharia law. Àwọn òfin tó máa ń lò nínú Sharia tó máa fi ṣèdájọ́. To leave Islam, tó bá fi ẹ̀sìn Islam lẹ̀ tó lóun ò ṣe mọ́, death by beheading. Wọ́n máa gé orí ẹni náà, wọ́n lè mú okùn kan fi sí lọ́rùn, wọ́n á pa nípa sípayọ. Atheism. Ẹni tó lóun nígbàgbọ́ yẹn, àwọn tó máa ń ní àwọn ògbàgbọ́ fa nǹkan kan, àwọn yẹn ò fẹ́ mẹ́ni tí pọ́n wọn gbà nǹkan kan gbọ́, irú àwọn ẹni bẹ́ẹ̀ ńkọ́. Death by beheading. Àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa mú orí wọn sílẹ̀ báyìí, wọ́n máa fi àdá gé, wọ́n á pa nípa sípayọ. Drinking alcohol once or twice. Ìwọ tó bá mu títí wọ́n ká ẹ mọ́bẹ̀ lẹ́ẹ̀kan àbẹ́ẹ̀ méjì, ikú pa ẹ́. 40 or 80 lashes of cane.